ó yá dúró, má gbé lọ, má gbé lọ, má gbé lọ. Instead of kó máa fi wá apálápá ẹsẹ̀ lẹ́sẹ̀, ọmọ ìyá mi kí ló máa ṣe, kí ló máa ṣe? Òun ni pé máa wá àṣírí bíbò káàtì ẹ̀ máa lè máa bò. Àwọn bàbá wa jẹ́ àtijọ́ tó jẹ́ pé kí ìná tà. Ìkan tẹ́lòmíì ń ṣe, iṣẹ́ tẹ́lòmíì ń ṣe kì í ṣiṣẹ́ tó lágbára púpọ̀. Ó lè ń kọ́lé, á kọ́ upstairs tó tó bí 6, 7, 5, 6. But instead of kí wọ́n máa wá ọgbọ́n ìmọ̀ táwọn bàbá wa wá nígbà yẹn, wọ́n ò ní wá orí olórí apálápá ló máa wá káàkiri. Wọ́n máa ti fìyàn sí ògùn owó káàkiri. Ọmọ ìyá mi má ṣì rárá, torí pé kò ń jẹ́ kí ẹ̀mí èèyàn gùn. Ìwọ babaláwo má ṣe fúnyàn torí ọjọ́ iwájú àwọn ọmọ ẹ. Oníṣègùn má ṣe fún èèyàn nítorí mi ti rí ẹ babaláwo tó máa ṣe oníṣègùn. Àwọn oníṣègùn ló máa ṣe fún ìṣerú iṣẹ́ bẹ́ẹ̀. Bọ̀ ẹ má ṣe ẹ jẹ́ babaláwo ni o, àbí àfáà o, àbí oníṣègùn o, àbí ẹ̀yin o pásítọ̀ o, ẹ má jẹ́ ká tọwọ́ bọ ìbàjẹ́ because torí ọjọ́ iwájú àwọn ọmọ ẹ. Má ṣe ọmọ ìyá mi instead of máa fi mọ wá pálákà ẹsẹ̀ lẹ́sẹ̀ káàkiri, lọ gbìyànjú iṣẹ́ àṣejẹ ọlà yìí, lọ gbìyànjú àṣejẹ ọlà yìí káṣẹ máa lè má bò. Ó bá ṣe every week, ó bá bẹ̀rẹ̀ sí ṣe every week wà á rí pé wàá làkójọ, ó máa jẹ́ kí èèyàn làkójọ, ó lè máa jẹ́ kí èèyàn ní owó lọ́wọ́, àti ẹ̀bẹ̀ máa bò. Kí ló máa lọ wá? Wàá lọ wá ẹlẹ́dẹ̀, ẹran ẹlẹ́dẹ̀ tó bá ní awọ, bó awọ ẹ̀ dànù, bó awọ ẹ̀ kúrò ńbẹ̀, bó awọ ẹran ni o fẹ́ ẹran, kó wá ra ìsasùn tuntun, yọwọ́ ọjà kúrò lára ẹ̀. Kó bá ti yọwọ́ ọjà, ó lè da ògógóró sí kó fi fọ́, àbí kó fomi fọ́, á ṣiṣẹ́. Ọmọ ìyá mi gbé sílẹ̀, wàá mú ẹran ẹlẹ́dẹ̀ yẹn, wàá gé sí ọ̀nà 9 kó tóbi, wàá gé sí 9, wàá kó sínú apẹ. Wàá mú ewé òwú akẹsẹ́, ewé àbámọ́dá àti ewé oríjì tútù. Gbogbo àwọn ewé yìí tútù ni o, tútù ni ewé àwọn ewé yìí o. Tó bá tó wá lọ, wàá wá lọ mọ́ ìyèré 9. Wọ́n wá sá, bá ti lọ fún ìyèré, tó bá ti pé ilé ìyèré, wọ́n wá sá fún ìjà ní gbogbo àyè. Bìkọ́ ìjà máa wá, wàá sá fún ìjà nígbà tó bá ti lo iṣẹ́ yìí. Tó bá ti wá sí bí ọmọ ìyá mi, wàá lọ gbogbo ẹ̀ papọ̀, wọ́n wá dà sí orí kìíní yẹn, wàá fi kó sí, wàá fi yọ̀ sí. Tó bá ti wá sí bẹ́ẹ̀ yẹn ọmọ ìyá mi, tí kò jiná, wá ti wá jiná tán, kí ló máa ṣe? Wọ́n wá sọ sórí òṣùká sọ funfun, wàá wọ aṣọ tó wà òkè, éfìlà kó wọ ọsọ. Àárọ̀ kùtù ló dá kí ẹ ṣiṣẹ́ yìí. Wàá gbé sílẹ̀, gbé sórí òṣùká, jẹ́ kó tutù, wá tutù, jòkó tì í, gbé short cup, wọ́yẹ́ kọ́ọ̀pù ọtí kan kékeré kan gbé sẹ́gbẹ̀ẹ́, má yẹ kí anybody disturb ẹ. Ṣàdúrà sí from A to Z nǹkan tó fẹ́ láyé. Ṣàdúrà sí ọmọ ìyá máa mú jẹ lẹ́ẹ̀kọ̀kan. Ó wá ti jẹ ọ̀kan tán tó mú kejì, bó tó máa ṣe ní tó máa fi pé 9. Bò jẹ́ kí kíni gbẹmọ lára, jẹ́ kí omi tó fi ṣe kíni ẹ jẹ́ kó gbẹmọ lára. Omi ló máa fi ṣe o, má sọ pé sọ ọkàn mi o, jẹ́ kó gbẹmọ lára. Ọmọ ìyá mi àdúrà àgbà ní ìpè àtàdúrà wá ṣe bá bẹ̀ sí jẹ́, ó jẹ́ every Monday ló ń jẹ́ ìpè àtàdúrà wá ṣe kan fún mi. Wà á retí pé ọ̀nà là gbàdúrà fún mi, kí ọ̀nà máa là fún mi, kí máa rí tèmi ṣe. Because iṣẹ́ yìí àmọye lómi tó ní ìyí tó jẹ́ jù báyìí lọ lọ́wọ́ pọ̀ èmi o. Kí la mọ́ ilé ayé táwọn ọmọ lọ sọ́run, kò sí ilé ayé ẹsẹ̀ bàtà mẹ́fà ni. Ọmọ ìyá mi lọ gbìyànjú sẹ́yìn, mà pẹ́ bó ṣe ṣe ajẹ́fọ́ ẹ̀ jẹ́ lọ́mọ ayé kò ní jíjọ ọ̀rọ̀ fún ọ. So thank you very much. Still remain Babalawo International. Ilé o, thank you.